Sọ pé ìjẹ gómìnà náà. Tó sọ. Ìsọ pé ìjẹ gómìnà náà. Gómìnà ti wà bí ti gbóró. Ó dà sọ pé ìjà rẹ orílẹ̀-èdè ni. Ní ìsọ bẹ́ẹ̀ mọ́. Gbogbo ohun tọ́lọ́run bá fẹ́ fi mí ṣe kó fi mí ṣe. Ọlọ́run fi hàn ṣe tí ọ̀dà. Ní ti dáadáa tẹ́ sọ tautology. Repetition. Verbosity. Ntí Ọlọ́run bá èyí tí mò ń ṣe lọ́wọ́ ló fi mí ṣe. Bẹ́ẹ̀ni. Gbogbo tí mò ń ṣe náà ìní ń dára. So táwa lè mi láì sọ pé ń jẹ kinní kan o, ń jẹ kinní kan o. Ìní gbogbo tó bá fi mí dá lára ní. Tọ́ba ní ọ̀dà o, bí o ṣe wá láti inú oko yìí o, mo fẹ́ kó o darí àwọn tó wá láti inú ìgboro tàbí mi láti ṣe lóko. Nígbà tí iléeṣẹ́ rédíò wa jóná, èyí tá à ń lò tẹ́lẹ̀, àkúrú ti fẹ́ pa mí ṣáájú àkókò wọn máa ń sọ everywhere. Àkúrú wa bá mi, ó kì í mọ́ yọ mí lẹ́nu pé ká ṣe rédíò gangan online. Ìgbà tí iléeṣẹ́ rédíò tó wá jóná, ó wá ń sunkún online padà, n ò sọ online mọ́ o. Tí ìbá fi ní rédíò gangan, Ọlọ́run rán mi rédíò nù. Tó dá ó tó ní time tẹ̀ dá. Mo sì sọ pé ní gbèdéke àkókò báyìí tí ọ̀rọ̀ tó ṣe kò ṣeéṣe nù. Àyà ìwà ìbẹ̀ náà ìyá ẹ̀. Bẹ́ẹ̀. Nígbà tó yọ mí lẹ́nu online, mo ní tó bá ṣe bọ́ online nìkan náà lọ́lọ́run bí a ṣe. Yọra mi lẹ́nu. Mo wá rí pé àwa ìdá àgọ̀ gan. Ṣé kìí ṣe pé mo wá fi ra mi ṣépè? Oríyọmí jẹ gómìnà ẹ̀yìn jẹ́ Oríyọmí ṣe kíní kan ṣe o, ìpè nípa. Tí mo wá jángẹ́lì ni. Tí mo bá ní mi ò ṣe torí àwọn tó wà bí ọ̀dà, àwọn náà darí wa náà. Àwọn náà dictate life wa náà. So mi sọ pé mo fẹ́ ṣe, mi ìdẹ̀ sọ pé ìṣe bọ́lọ̀ ń bá lọ yá. Láti ṣe. Mi sọ pé mo fẹ́ ṣe gómìnà o, aráàlú ẹ wá dìbò fún mi ní ìlúwó rẹ o, ìlágbára rẹ o. Ṣùgbọ́n ẹjẹ́ ìròyìn ò gbé pé ìṣe gómìnà. Tó bá tásìkò tí irú wa ó ṣe, kìí sásìkò ẹkó bílíọ̀nù kan wá ìfowó ráyàn. Tọ́lọ́run bá fẹ́ lò wá fúnra rẹ̀ yóò sọ pé àsìkò tó ní. Nítorí ẹ̀ṣẹ̀ tí mo ṣe. Tẹ́lẹ̀ kan wá sí nítorí ẹ̀ mo fi ṣe ẹ̀kọ́ mọ̀ yẹn ni tó dáa mọ́ kọ́lọ yẹn ni tí ò dáa. So mi torí mi so ẹ mọ́ bá mi ṣàdúrà bẹ́ẹ̀ èdè gan ti tà wá. Mo ní Ọlọ́run ní táwọn èèyàn ń sọ tó bá jẹ́ pé wọ́n ló wù ọ̀nà tó bá wọ̀ ní ogbe ìgbà tí ìsìn ní ìbàlẹ́jọ ogun wájú Ọlọ́run tó bá jẹ́ pé ọgbẹ́ ṣe gan kí n wá padà jẹ̀bi wájú ẹ̀ kó jẹ́ pé ní ọ̀dásẹ̀ mi nù Ọlọ́run mọ̀ bí ó má jẹ́ ṣe ṣùgbọ́n tó wáyé pé ní òjẹ́ kí n tún rọ́nà lọ lọ́dún ẹ̀ dáadáa Ọlọ́run jẹ́ lè ṣe so ẹ má yọra yín lẹ́nu ẹ má ṣàdúrà lọ ẹ tètè a máa ṣe tá a ṣe bí pé kò sí tí ń jẹ bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní tí ń jẹ bẹ́ẹ̀ wà bàrà wa mẹ́ àwọn tí ń wà bẹ́ẹ̀ olórí méjì orí ẹ̀ sòpin oríire níbẹ̀ ibẹ̀ náà sì tún sòpin orí bú tọ́lẹ̀ lómi ọ̀jẹ̀ gómìnà tó ní ọ̀jẹ̀ gómìnà ohun ọ̀jà rẹ ohun òṣòṣèlú tó yẹ pé orí bú tiẹ̀ tó náà ṣe nú ayé ju tàwọn yẹn lọ torí pé òṣì ní ọ̀sẹ̀ lómi ìdó lórí owó ní ọ̀sẹ̀ lómi ìdá ipò ní ọ̀sẹ̀ lómi ìdá bó sì bá tẹlómi ìdèbí kan yóò gbàgbé Ọlọ́run yóò gbàgbé conscience yóò jẹ conscience yóò àmọ́ ṣàbùrú lọ bí èlòmí bá dépò tán yóò mọ bọ́lọ̀ ń ta kàngbọ́n ní gbọ́n àtọ́lọ́run lẹ́gbẹ́ bẹ́ẹ̀ lómi bá wá lówó tán yóò ní kí ló tún kù láyé kò sí táwọn olè fowó ra who is God ta lọ lọ́run ta ní lọ́kàn àwa gbé Ọlọ́run gbogbo ibi tí ó gbé wa sí tá a kọ̀yìn sí tá a lùkùn rẹ̀ kọ́lọ̀ mọ́ gíga sí orí pé tẹ bá bá mi flashback ìgbà tí mo ti ń bọ̀ ọlọ́mọdé yàn sàṣìdá kò yẹ ká bẹ lọ́hùn oore tí ó dáadáa tá a ti ṣe nù yẹ ká bẹ lọ́hùn rẹ̀ kò sì yẹ ká sá fún dáadáa kan ká wá torí ẹ̀ mọ́ kọ́lọ̀ wa mọ̀ wò pé àborí eléyìí ò pé eléyìí kò mọ̀ nílà káyìí èyí tó ń ṣe lọ́sẹ̀ òní ń ṣe ni tó bẹ́ẹ̀ láti ṣe ni
wúra yín ni ta ni ọ̀dọ́dọ̀ nínú yín tí mo tó yín kó jọ ni. Àwọn àfá ńlá láwọn wà bẹ̀bẹ̀ Islam náà tí mo tá àfá àkójọ. Wàláhì. Ẹwà mo ní Oriyomi Hamzat fan. Bílọ́níà làwọn tó gbàdé mi l'Amẹ́ríkà, ní London, ní France, ní gbogbo ibi tí mo lọ ní. Bílọ́níà ni wọ́n. Ta ló lè rọ̀yàn fún òyàn tó bá jọ lọ́nà? Wàláhì. Ó ṣe dáadáa. So, olóhùn ò rí. Tó jẹ́ pé tàbá ti lọ sí business, tàbá ní ìfọ̀kànwọ́, ṣé wọ́n náà fẹ́ lọ jọ́ ní ṣe ọ̀fẹ́ lọ jẹ ní kàtọ́yá ilé. So, kò sí kankan wípé ọ̀dọ̀ Ọlọ́run ẹ sì mọ̀ mi tí dáadáa, ẹ sì mọ̀ tí mo gbé lọ́wọ́, ẹ sì mọ̀ tí mo ṣe. Irú wa ò lè dépò yóò bá tásìkò látọ̀dọ̀ Ọlọ́run. Tí ó bá ti tó àkókò látọ̀dọ̀ Ọlọ́run, yóò mọ̀ tí ó ṣe. Èyí tó ń ṣe lọ́wọ́ yìí. Èyí tí ń ṣe lọ́wọ́ yìí, Ọlọ́run nìkan. tá a bá dàgbàdàgbà tó jẹ́ pé di eléyìí náà láti tá a fi lọ bá àti máàkì àti ráyé wá. Tó bá tún lójú bẹ́ẹ̀ lọ, a tún ti ráyé wá. So, ẹ má jẹ́ ayọ́ra wa lẹ́nu. Ẹ má kọ́, ẹ sì má sáré sí. Ẹ má béèrè fún, ẹ sì má kọ́. Tó bá yá, ọ̀ya. Tó bá jẹ́ pé bí eléyìí náà ni tọ́ àbùkù torí tá jẹ lọ́wọ́ àwọn gómìnà máa tẹ̀lé wọn. À ń tẹ̀lé wọn torí aráàlú ni. Àdẹ̀ dá kankan gbà kọ̀rọ̀, ó sì pa wá àtọ̀ lọ́hùn. Tá a bá fèèyàn negotiate lọ́dọ̀ wọn, tá a bá tún bá wọn jà, àwọn èèyàn tó ṣiṣẹ́ fún yìí ẹ tọ́jú wọn. Ìta àbẹ̀rẹ̀ wọn. Ẹ̀bí ẹ tọ́jú wọn, àwọn tí a jẹ́ ẹ tọ́jú wọn tá a máa jà fún wọn. Tọ́lọ́ bá ní ẹ̀ náà láàmú jà fún títí láyé, alas. Tọ́ba láwà gangan ó dé bẹ́ẹ̀ pé bó ṣe gangan ni, alas. Láàmú àdáhùn wà náà sùn sábà. Ọmọ bí ó sì gbé sábà bù bẹ́ẹ̀ dé. Ẹ ṣe. Ẹ wá jẹ́ kí n kí n kú lé. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gan. Wọ́n bá ní wọ́n bá ń pe Oriyomi, ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Bísínẹ́sì tí ò tó báyìí kò rọrùn pẹ̀lú mi láti fílẹ̀ ọ̀sẹ̀ kan. Gbọ́ àbúrú kankan ní àmọ́ tí mo fi dé. Kódà ìgbà rìpọ́ọ̀tì kankan débi pé ìrántí pámọ́ bùnbẹ̀. Àwọn ọmọ yẹn ṣe báyìí tí mo fi lọ tí mo fi dé. Kò dẹ̀ jọ mí lójú torí pé ẹ̀yin tẹ́ ti ní experience, ẹ̀yin tẹ́ ti ná gbàrà, tẹ́ ti ná gbòòrò, ẹ̀yin táyé ti yé ilẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ kìí ṣe gbogbo yín o. Irú eléyìí tí ń wò mí ọmọ ọjọ́ àwọn tó tó tẹ̀lé ra wọ́n bẹ́ẹ̀ o, àwọn bá rẹ̀ rí o. Tẹ́lẹ̀ pé kóra wọn nìkan náà. Tàbá kó lọ́dọ̀ wọn, á tún bọ́ sọ́dọ̀ mẹ́ta ìtàn náà kóra wọn nìkan náà. Tẹ́lẹ̀ pé tàbá rà àwọn yẹn tán gbogbo ẹ̀yìn tó kù. Ẹ̀wá wo mélòó wá làwọn tí mo sọ nínú àdúrà yìí. Tó wọn ní choice kan ṣe dáadáa lọ. Ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àgbàlagbà náà kọ́ là ń gbà bẹ́ẹ̀. Wọ́n lọ pàdé àgbà lọ náà. Ó ní kan ọmọ bó ṣe rògbò ewé ẹ̀. So àti mọ́ ṣe bọ̀ ẹ tó lẹ́mìí tó lọ́wọ́ wà láì kò ní pé èèyàn kan lẹ́yìn mi lẹ́yìn tó bá lẹ́yìn lọ. Ẹ̀yin náà yẹra yín wò. Kí ni mo fún yín? Kí ni mo ná? Dedication. Ìfira ẹni jìn láti ṣe dáadáa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì nínú yín. I don't discriminate about èmi nípa religion. Ìgbàgbọ́ mi ni pé Ọlọ́run ní ṣe tó wù bó ṣe dà wá lédè o náà ní ṣe tó wù bá ẹ̀sìn. Haúsá, Ìgbò, Yorùbá, èdè Haúsá pọ̀ lọ rẹpẹtẹ. Báwo Oǹdó bá kí tí wọ́n bọ́lẹ̀ yága yóò yága bọ̀ tí nǹkan lẹ́ẹ̀kan ẹlòmí ọ̀gbọ́n bí Yorùbá láti lọ pera wa. Bíjẹ̀bù náà bá bínú tán ṣe ń fọ tí ṣe wọ́n fọ̀ bíbọ̀ fọ gbogbo aṣọ ayé. Bíjẹ̀sà náà bá kí tí wọ́n bọ́lẹ̀ Bẹ́kìtì náà bá kí ilé wọn tí wọ́n bá kí kíkọ̀ ṣé bá kí bọ́lẹ̀ ní ó lè mọ iye èèyàn. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ náà lẹ̀ sí. So kíkálukú tẹ̀lé tó gbàgbọ́. Ṣùgbọ́n gbogbo èyí tó bá jẹ́ tọ̀dọ̀ Ọlọ́run ló ń sọ wá fún wa pé ká mọ̀ ṣe dáadáa. Ẹjọ́ bá ṣe dáadáa tó wù ní ṣe fi ṣẹ́sì. Tó a lè bá dáadáa lọ́dọ̀ àfà, a lè bá dáadáa lọ́dọ̀ pásítọ̀, a lè bá lọ́dọ̀ àwọn olórí ẹlẹ́sìn, a bá dáadáa lọ́dọ̀ ẹnìkan ṣoṣo ẹ̀ tó bá bẹ̀rù Ọlọ́run nílànà méjèèjì.
so àfáà ni ó ṣe àṣẹ báyìí àwọn àti pọ́pọ̀lọpọ̀ wọn wá lẹ́yìn tí wọ́n ti gbẹ́nu sí máàkì pásítọ̀ ni ó ti wọ́n ṣe báyìí pọ́pọ̀ wọn ti wá so àkànmọ́ bá lọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń bá dáadáa rán so ó dúpẹ́ lọ́wọ́ yìí o mo mọ̀ lóore o lẹ́ẹ̀kan sí mo bí ní pé ẹ̀kú lé ẹ̀kú mi ní àkáàtì ìgbà tí mo wà náà mo tẹ́ka àwọn màá ní kábà fẹ́ náà ní 100,000 láàrín. Ní lọ́rọ̀ kankan ní ìsìn pé wá ní ilé wá sọ̀rọ̀ padà wá bá mi orí àwọn tó kù náà mo fẹ́ ṣe pàdé pẹ̀lú wọn. ó jẹ́ sọ́ọ̀tì ọ̀pẹ́ ṣe rí ní àmọ́ bí ilé ìwò àwọn olówó lámọ́. ok àbí ní ilé ìwò níjọ́ mo ti lò tẹ́sẹ̀ mi ti rí. ẹ jókòó mọ́. ìjẹ́ mo gbà kankan owó kankan lọ́dọ̀ yín. ẹ jókòó mọ́. Màmá wọn làwọn ti wà bí síbẹ̀ ni. Afaramọ́. Wọn ìbọ̀sì. ọ̀kan náà mọ̀ wá. Kí ló rí tẹ̀ wá dá? agbára mi ní omi ẹ̀rọ mo wà ní ìgbà tí bá lóòrùn tí mo rí ìrìn. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀ fún wa. Káàrí yín pẹ́ ló pé wa. Ó jẹ́ ìkan láàrin ní lóṣù. Oṣù mo gbà sọ bẹ́ẹ̀ náà. Bọ́jẹ̀ kan láàrin ẹ máa gbọ́ màá. Bọ́jẹ̀ kan láàrin ní lóṣù. Ó lọ pẹ́. Ó gbójú ká máa rí ilẹ̀ méjìlẹ̀ mẹ́ta kó wá kéré lọ. Tó di ẹ pẹ̀ fún wa. Ọ̀gá mi sà, àfẹ́sọ́ kó tí wọ́n nínú promise ẹ make lórí ìwọ́n ẹ̀ ti make ẹ̀dọ́ yàtọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó ṣe ìjọba yìí fún ọ̀tọ̀ ẹ̀. Ẹ̀dá lè tẹ́lẹ̀ ń bẹ̀ yìí náà. Àwọn ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe lọ. Ẹ wá sọ́jú náà lọ. Ẹ náà yẹn mọ̀ wá sí Nàìjíríà o. Nàìjíríà ti náà mọ̀ wá síbẹ̀ yẹn. Yóò ṣe é ṣe bẹ́ẹ̀. Ẹ má gbàgbé àwọn ọmọbìnrin náà pẹ̀lú ẹ̀. Okay, I think torí ọ̀rọ̀ yẹn ò ṣe suspend lóòótọ́. Ẹ fẹ́ sọ̀rọ̀ bàbá. Ẹ má dúró ẹni táwọn wá àwọn èèyàn mi lágídí bí èmi náà ní. Ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́. Dúpẹ́ ní fọlọ́ àlejò. Reason ni pé mo powé kájọ àkọ́kọ́ ra mo ní wàá máa lójú àgbàǹkó tọ́gbé kí ó máa rìn lẹ̀ ẹni tá lọ wéke mo lé mi mo láwàá ẹni tá làgbà mo lẹ́yìn bá a ṣe rí nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ káwò rántí kankan ìkọ̀ gíní tó wọn la jẹ́. Ìkọ̀ gíní tó wọn la jẹ́. À ń lo ọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé we are making use of his name. Gbogbo ntàwa ti fi orúkọ wọn àtìfù dáadáa Ọlọ́run ní bàjẹ́ ayé ò ní bàjẹ́ bẹ́ẹ̀ni bá fẹ́ ra nǹkan gbà mí tí a bá níye báyìí tí bá ti dákọ̀ pé ọ̀dọ̀ orí ọmọ ẹ̀wẹ̀ tà fún láti tà fún mi wọ́n sì ń tà fún mi ẹ̀rọ lè kọ́ wọ́n sanwó ọ̀gá ọmọ ìlú náà ló wà níbẹ̀. lóòótọ́ ń dá àwọn ọjà ọmọ ọba nínú fìdàbí ni mí tí n bá pé fìdàbí títí tí n bá dákọ̀ orí ọmọ ìgbé ìgbé yọ bẹ̀ wò Ọlọ́run tó wáyé ọmọ yọ lásìkò rẹ̀ yọ jọ pé lọ́sọ̀ ní kése Ẹ bá ń gbá wọn dùn ní o. Yes, sir. Orúkọ yóò ní bàjẹ́. Orúkọ yóò ní bàjẹ́. Màá kọ́kọ́ ti ṣe màámi náà. She's 111 now. Wow! Ọwọ́ wa ó dùn wọn lágbára Ọlọ́run. Ó ní kí bóun sọ fún Oriyomi pé kò ní sunkún ọmọ. Ó wá ní gbogbo mo fẹ́ yín, Ọlọ́run á bá yín fẹ́. Ó ní gbogbo mo kọ yín, Ọlọ́run á bá yín kọ̀. Mẹ́ta tó rán mi nìyẹn. Ṣé wá já sí ọ ní? Ó yọ èmi nígbà tí gbọmọgbọmọ gbé mi. Fóònù mi pariwo Oriyomi dé o nísàlẹ̀ báàgì. Mi ò rẹ̀ kí n gbé fóònù mọ́tò. Tó ajẹ́ kò máa ṣàbẹ̀wò. Wọ́n wojú ara wọn, wọ́n ní àmì Oriyomi lélẹ́yìí. Mi yàn pé mo ṣe mọ́tò wọ̀ ní express wa láti máa lọ sí ọ̀nà akẹ́bẹ̀rẹ̀. Akọjọ́ Ọlọ́run ṣogun sí ọ̀pọ̀ sí owó mi. Wọ́n wá ní Oriyomi. Mo dẹ̀ ń gbọ́. Wọ́n lọ́ọ̀kì mọ́tò mò ń ṣí. Wọ́n gbá mi mò ń gbá wọn. Wọ́n ti lè gbọ́ náà ní orí ilé mi. If not Oriyomi ti fóònù mi pariwo mi ò sí màá wà. Orúkọ yóò ní bàjẹ́. Àmín. Àwa tá à ń lo àní bàjẹ́. Àní bàjẹ́. Orúkọ Oriyomi ní bàjẹ́ lọ́wọ́. Irú èmi bí mi sì mo ti pa ọmọ mi gan mo sọ fún wọn pé Oriyomi lọ yọ mí mo dẹ̀ ṣàlàyé fún wọn. So
kò ní bàjẹ́ fún yín o alọ́ọ̀rẹ́ abọ́ọ̀rẹ́ a máa jẹ́ sí yín o. oníṣẹ́ lọ́mọ. Wow, congratulations. Wow. Ah, yeah.
àwọn onílù ẹ̀kọ́ kọ́kọ́ máa fún wọn lóhùn ẹ jẹ́ káwọn owó kékeré rẹ̀ bí nínú ọ̀hún torí pé náà ń jìyàn gbé ní ìsìn. àwọn tí wọ́n gbé bẹ́ẹ̀ torí pé sàánú àwọn èèyàn ẹ̀ lé gbé mi o ẹjọ́ mi yóò gbé o wẹ́ẹ̀ gbọ́dún ẹ̀ gbá o. nígbà tá láàbí sọ̀rọ̀ báyìí tó ní ẹ̀yẹ Ìbàdàn ẹ̀dẹ́yàn mọ́ bí àgbẹ̀sọ̀ kọ́ láti aláàbí màdédé lọ àwọn tí mo ní wọn kú sẹ́yìn ni wọ́n kọ́ aláàbí ní fún wa. ẹ ti wọn lọ wọn tí ìráyè tó fẹ́ gbàṣẹ́ tọ̀ wọ́n ti pàtó wọ́n tún yẹ àwọn olùbánisọ̀rọ̀ àmọ́ ọgbẹ́ ẹ jẹ́ káwọn àmọ́ wọlé ká máa ṣe mítìn díẹ̀díẹ̀ iṣẹ́ pọ̀ nílẹ̀ bọ́lá ń ṣàánú wa ni nílẹ̀ tó àwọn àkókò dídá gbẹ́gbẹ́ lè Wakayu wakabo, ida yoko dida mama bo Oriyomi. Wakayu wakabo, ida yoko dida mama bo. Wakayu wakabo, Ida yoko dida mama bo. Wakayu wakabo. Wọ́n ní máa lọ màmá àgbọ̀ máa lọ láàrín young boy, the youngest boy in Agidigbo. The youngest woman. How about the aláṣẹ ń wọ fíìmù. Yàwá lálẹ́. Lóde lálẹ́ lẹ̀. Ọdún tó bá.
ẹ̀ka ìlà ìgbòrò bẹ́ẹ̀ sì sálọ. Babaláwo dà. Yúṣe. Èmi iná lọ sẹ́ra. Mo ń sá oúnjẹ àwọn kò bá nílò lọ sẹ́ra. Àwọn tí mo bá lọ gbé ọ̀pọ̀ tó yẹ kó wáyé sí sọ́ra àyà. Ìyá wà dàbí eléyìí. Ìyá Jama. Wọ́n lè gbẹ́ ní ọkọ̀ oṣù. Tí mo ti fẹ́ parí. Àwọn tí a jẹ́ kírímìnà jẹ́ wọ́n ìgbà ẹ̀wọ̀n mi. Nígbà tí a wà ní ẹ̀gbẹ́. Tolúkọ́. Àwọn ọmọdé ẹ̀kọ́ lọ sáà tuntun tó lọ ẹ̀rọ. Mo ní ìsàbà. Àìsílẹ̀ ìgbẹ́ ẹ̀yìn lẹ́nu tẹ́ẹ̀dé àwọn olùdíje wa alfa ok wọ́n ti kó sí bàbá ọkùnrin nǹkan èmi náà ti wá babaláwo Àbáláwo ẹgbẹ́kọ̀ ló kọ̀kà lọ́pù kà lọ́wọ́ ni o. Yàtọ̀ yà, máa ti yà ọ́. Wọ́n tọ̀. Àṣọ̀rọ̀ máa ń kọ̀ wá lórí. Àbáláwo sẹ́yà aláṣọ yìí. Ẹ̀dọ́ bẹ́ẹ̀. Never walk alone. I love the chairman. Go back. John Govia. Thank you so much. Thank you. Kí lè léyìí aṣọ ọmọ lè léyìí? Ìbá kù náà. Ó ti ó lè wọ́n sọ ẹ́sìnà ní Ọ̀gá sọ fún Jésù yàrá ìrọ̀lẹ́ bàbá. Ìrìn àwọn ọmọdé o. Wọ́n ṣe ẹ̀dẹ́ mi. Ọwọ́ kì í nígbà náà. Agbèrí. Wọ́n ti sọ ìkì ní fún ọ. Agbèrí ọ̀báyé. O ti wá kì í lọ́dọ̀ ẹ̀. O ti wá sọ wáyé. Oriyomi Hamzat máa gbọ́ òun lẹ́lẹ́ mi. Ọ̀rẹ́ kábọ̀. Lọ́bù ọ̀nà ó kì í tún yà mí. Bàbá mi ẹ̀yẹ kórì òní o. Ọmọ Hamzat o. Àwọn Ìbàdàn lórí ọ̀nà máa jòrò fún. Ẹ̀yin lọ máa rán lò ó. Ó lé ẹ̀sán ọgbọ́n lọ́wọ́ jòló lẹ́yìn ọmọ Adékùn sí mọ́dé lọ́pọ̀. Hamzat yóò, oní yóò jò, alẹ́ yóò jò, ọlẹ́ yóò jò, ọmọ arán lò ó. Òjò ọ̀dẹ̀kùn bàbá mi ò ní dá. Òjò ọ̀dẹ̀kùn bàbá mi ò ní dá. Òjò ní kòkò ní fún mi. Nílé ẹ̀sán ojú olókoṣò tó lè egungun. Ìbàdàn kúkú ní dẹ́kọ̀ọ́dún bẹ́ẹ̀ ni lọ́wọ́ òtẹ́ gbọ̀ngàn náà sọ́ni tùrútù. Àmọ́ wá dùn yín gún, ẹ̀yìn ẹ̀yẹ́ gún o.
kò sí yégun àmọ́ ẹ̀kọ́ àmọ́ musa mọ́ kó òun lẹ́rẹ̀ mi kankan bàbá mi ò Ìbàdàn lójó ojú abẹ́niyẹ sábà lórí ẹ̀yìn nínú Àjàyí òkìdí òru oníkọ̀gà àdìkan Àjàyí òye sílẹ̀ olùkọ́dé ìlú látòṣà àtúndì ẹ̀rọ ilé ibi kúlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́dẹ̀ ẹ̀dáyà àgbàrá mi kúlẹ̀ lójú ògbó wa bẹ́ẹ̀ lómi ìlọ ìlú bá sọ̀rọ̀ ògún wọn láwọ̀ ìdìbò tí bẹ́ẹ̀ nu létí lẹ́rù fara rẹ̀ níta gbangba ìlú bá ní ẹ̀ẹ́dẹ́ mo fẹ́ ilé ẹ̀fẹ̀ lẹ́sẹ̀ torí ẹ̀lẹ́ lomi ti tẹ̀rù tọmọ lẹ́yìn kò mú àfẹ̀dìrẹ́ lómi àmúkù pẹ̀ ilé Ìbàdàn ní òní ọ̀lẹ́ẹ̀lẹ́ bàbá mi ò. Àgbèrè ọ̀gá. Àgbèrè ọ̀gá. Kò mọ̀ ọlọ́gbọ́n gíga ẹ̀. Yálà bógì dání. Bàbá ẹjọ́ lọ bógì jọ. Bẹ́ẹ̀ni ìṣòro ṣe lọ́wọ́ tá a wà yìí. Mo ti yàtọ̀. Ìkírè bàbá. Ọkùnrin onífìlà lẹ́lẹ́yìn mo ti fẹ́ jókòó. Kamu sama dia ni kau tu yang mana? Kau tu apa yang kau? Kí ni mo ṣe? Kí ni? A ṣe mí tí ẹ jẹ́ kí àwọn àgídìgbò kan máa lọ ká fi àwọn amop sílẹ̀. I'm organizing batch by batch. Thank you so much. You are welcome in the name of the Lord. You are welcome in the name of the Lord. We can see all over you the glory of the Lord. You are welcome in the name. Àwa kan sára sọ́lọ́run ọba. Àwa kan sára sọ́lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà ti wá. Ọba tí ò dá ṣe tí ó wọ̀rọ̀ wá o. Àní ọba tí ò jẹ́ lẹ́gàn ó pẹ̀gàn wá o. Àwa kan sára sọ́lọ́run
Olúwa Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín, a fi fún yín, a fi òkú fún yín, kí ẹ mú bàbá lọ ní ẹni tí ó rẹ̀ tàn láti ọgbọ́n sí ìsáàlì lẹ́yìn tó bá dá padà sí ọ̀dọ̀ wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run àfọ̀pẹ́ fún yín o, bá gbọ́pẹ́ wa o, bá gbà yín wa o, àwọn ọmọ tẹ̀síwájú ni wọ́n ti wọ́n dé dúró yìí méjì tí wọ́n takú sí àwọn ọmọ tẹ̀síwájú, àwọn ọmọ tẹ̀síwájú, tí ọlá wọn máa fẹ́ ti tàwọn nígbà táwọn Yorùbá máa ń kọ̀wé pé erin kì í fọn ọkàn rẹ̀ ọ̀fọn nígbà tí èrò tó lẹ̀ ní tí fèrè bá tó ọmọ ọ̀fọn àbọ̀ ọ̀fọn ọlá yóò ní lọlẹ̀ yóò ní lọlẹ̀ kí bá ilẹ̀ mú mọ́ rú sí ọmọ máa lọ ẹni wà lókè ẹni wálẹ̀ tí àbúrò bá sọ̀rọ̀ ẹ̀dà kò ní kàn yín àbúrò ká sọ̀rọ̀ ẹ̀dà kò ní kàn yín ẹ̀dà kò ní kàn nílé yín ẹ̀dà kò ní lọ gbogbo alẹ́ ẹgbẹ́ flag ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lọ sọ̀rọ̀ ẹ̀dá táì flag ẹ̀ lọ sókè àwọn náà wà ní kóńdà àwọn náà join bàtà join kò ní wálẹ̀ the greatest eye bẹ́ẹ̀ ló sì rí bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó rí lọ́sọ̀ àlà kúwọ́tà ọmọ sàfíìkì láhàúlà wà láhùwọ́tà alfàṣíà. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. هذا والسلام عليكم. Ọpẹ́ yẹ o Bàbá, ọpẹ́ yẹ o Ọmọ, Elédùmarè aṣoore kárí ayé, ó ṣoore fọ́ba ó tún ṣe tìjòyè lọ́tọ̀, ó máa gbàgbé àwa ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ o Bàbá. Bàbá wa tí Ọlọ́run wa agbe ìyá tó bẹ́ẹ̀ lọ́nà wa gba ọpẹ́ wọn ẹ̀mí ọ̀run gba ẹ̀yìn wa ọ̀pọ̀ olúlọ tí ó padà ibo dẹ́kìtì ilé kó rí bẹ́ẹ̀ kó dẹ́kìtì ọ̀gá wa kó rí bẹ́ẹ̀ kó dẹ́kìtì ilé kó rí bẹ́ẹ̀ ọ̀run gba ọpẹ́ wa ẹ̀mí ọ̀run gba ẹ̀yìn wa sábà wá rí ẹnikẹ́ni tó dọ̀ pé ìrìn àjò yìí wípé kó dùn mọ́ irú ọkàn bẹ́ẹ̀ olùwàbá wa gbé ní ìrìn àjò tí ọ̀gá wa rìn lọ́wọ́ lórúkọ Jésù ò ní farapa gbogbo àwọn tó tẹ̀lé lórúkọ Jésù ò ní farapa mo ní mo gbà á dáadáa mo lóró kí sàpátá yáyé ilẹ̀ tó kù ìrìnrìn ni ẹ̀jẹ̀ jẹ́ kó bẹ̀rẹ̀ sí sàn lórí yín agbára tó ju agbára yóò lọ kó gbé wọ̀ ní ẹni tó bá ní kẹ́ ẹ tí kò ló máa sún ẹni tó bá lóbi sí oníbí máa bá mo ní mo tì yín mo ní ẹ̀jẹ̀ kó sàn lórí yín mo ní ẹ̀jẹ̀ kó sàn lórí yín ẹ̀jẹ̀ kó sàn lórí yín nítorí pé òun lógo tiẹ̀ òṣùpálẹ̀ lógo tiẹ̀ ògo yóò ní wọ́n mo ní mo wúlẹ̀ ògo yóò ní wọ́n ní ìgbàgbẹ́ta ògo yóò ní wọ́n àdúgbò ò ní kú àdúgbò ò ní kú àdúgbò ò ní kú gbogbo tó ń ṣiṣẹ́ tọkàntọkàn pẹ̀lú ọ̀gá ìlórúkọ Jésù àwọn ò ní tẹ̀síwájú ojú ò ní tì yín ojú ò ní tì wá ọ̀gá wa lẹ́ẹ̀kẹ́tọ̀ ojú ò ní tì yín ẹ ó máa mọ̀ ọ́ ṣe ibi tí ẹ ò bá mọ̀ ọ́ ṣe lójú ara ẹ ó máa mọ̀ ọ́ ṣe gbogbo tó bá kù díẹ̀ tó ara yín bá ló kù díẹ̀ lójú Ọlọ́run yóò mọ̀ ọ́ ṣe déédéé lórúkọ Jésù ìmọ̀lẹ́rìn yóò tàn yín ká ó ṣègbè tí a bá wá rí ọwọ́ kọ́wọ́ èyí tí Ọlọ́run ránṣẹ́ irú ọwọ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù kó gbẹ dànù ẹ sọ́dọ̀ gbéraga ní ọjọ́ kìíní ìwé mímọ́ ó ṣubú lókèdè gbé ìdí sì bò ẹnikẹ́ni tó bá lòdì sí ìfẹ́ yín irú ọkọ̀ bẹ́ẹ̀ kó ṣubú kìdí kó bò agbára kó dì í mú agbára kó di lẹ́sẹ̀ yìí agbára kó di amọ̀bù gbogbo ọkọ̀ tó ń bá yín ṣiṣẹ́ pátápátá ní gbogbo ibi tí ṣe ṣe wà ọ̀run kó dì wọ́n mú mẹ́lọ́run kó tàn yé wa ká ọ̀fun kó ṣègbè wọ́n ti rí bẹ́ẹ̀ kò ní yí padà àti ọ̀run gùn Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Méje hallelujah 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 hallelujah.
ẹ kú ilé sà. Láti pé mo tètè lọ mo tètè dé. Arúgbó ilé mi náà ní ọ̀sán ayé ọ̀wà lé mọ́ ní. Mo tẹ̀tẹ̀ lọ́wọ́ mo ní ọ̀yà ní miss you. Ọ̀gá ẹ jẹ́ ká dúpẹ́ gan-an lọ́wọ́ náà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi yín kẹwàá. Ọpẹ́ wa pọ̀ gan-an. Nígbà kan tá a bá lọ tá a bá bọ̀ wọ́n ní ẹ lọ rí Adédùgbù ẹ lọ rí Adéṣekọ́lá. Ọlọ́run pè wọ́n sọ́dọ̀ wọn lọ. Ọlọ́run wá fi ẹ̀yìn lé wa lọ́wọ́. Ẹ̀mí yóò kún. Àmín Jésù. Àmín o. Lórí dáadáa. Àwọn ọmọ ní ó kún. Pẹ̀lú ògbọ́ náà ẹ ní fi bí yẹ ẹ ní rí bí. Àmín Jésù. Gbogbo àwọn tó fẹ́ ti yín bí ò ní rí wọn. Pẹ̀lú ògbọ́ náà Ọlọ́run tún kẹwàá o. Pẹ̀lú ògbọ́ náà ìkẹ́ yóò kọjá 50 years. Àmín Jésù. Ọlọ́run ṣe méjì tó ṣe Ìbàdàn yóò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá la wa tí wọ́n ṣe Ìbàdàn yóò ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú ògbọ́nà inú wọ́n máa wá dùn bá ṣe rí yìí. Inú ẹ̀ náà máa dùn láti rí wa. Adúpẹ́ gan o, adúpẹ́ fọ́lọ́ o. Ẹ káàbọ̀ ẹ kú rí o. Ẹ kú rí náà tó dúpẹ́. Ọtún dúpẹ́ lórí àwọn tẹ́ fílẹ̀. Dúpẹ́ nígbà ọmọ ilẹ̀ fílẹ̀. Wọ́n èé ṣe àrè. Kódà àgírí ìgbó tún ga sí gbogbo orí ọ̀gá ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ káwọn ọmọ náà kí wọ́n yà gbogbo èròǹgbà yín lórí wọn ti dáadáa Ọlọ́run ó ṣe lórí Ọlọ́run wà ṣáàbẹ̀ tó mọ̀re náà ẹ̀mí tí náà wà gùn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí gígùn là ní olórí ẹ̀ Ọlọ́run ọ̀jẹ̀ mi ní ogun ẹ̀sìn nípa rẹ̀ lò ẹ̀mí bá sàn ló gbà ẹ̀mí bá bàjẹ́ ló gbà nílọ́ lágbára ju fún ọmọ kò lè kàn mo kí yín ẹ jíṣẹ́ fún yòókù ẹ jíṣẹ́ fún ọ̀gá ọmọ gàjí ọkọ̀ olóyè àtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn kò lè bọ́ wọ́n sí wọ̀n tí ọ̀gá ń wù wọ́n bẹ́ẹ̀ náà ni tiwọn náà ó rí àwọn iṣẹ́ lásán àwọn ọ̀gá wọn sọ̀rọ̀ fẹ́ ga jù mí lọ mo fẹ́ lẹ́yìn ọ̀gá fẹ́ rẹ́yìn kò lè sọ̀rọ̀ ìdílé ló fẹ́ ga jù mí lọ mo fẹ́ kíkẹ́ kọjá kórí afẹ́fẹ́ ẹ̀ tó sọ kì í ṣe pẹ́ ẹ̀ sọ ní kọ́ Ọlọ́run wà wọlé abínú yín ṣe rí sí Ọlọ́run ó tún jẹ́ kẹ́ ẹ ga sí i ọmọ yín àbúrámọ̀ yóò tún agájú tí ẹtì ní bàbá rẹ̀ sí àwọn ọmọ nílò ní wọn nílò lọ sí láyé. Àmì yóò wáyé láwà láàbò. Wàtà ìlà ìláyé. Nínú àtà iná mẹ́ta ẹni tí ọba mọ̀ àádìí pé kan àyà dúpẹ́ kan. Ààrẹ ní kíkan kò. Bismillahi rahmani rahim. Iná àti iná ìbálòpọ̀ sọ̀rọ̀. Ọ̀sán ilé ọ̀gá ọ̀gá ìṣàlẹ̀ àwọn ọ̀gá. Bismillahi rahmani rahim. Iná àti iná ìbálòpọ̀ sọ̀rọ̀. Ọ̀sán ilé ọ̀gá ọ̀gá ìṣàlẹ̀ àwọn ọ̀gá. Bismillahi rahmani rahim. Odúpẹ́ lọ́wọ́ yín o lè kí pẹ́ káàbọ̀ ládùúgbò wa ìyẹn oríjọ tó máa ń pè níbi tí mo ti ń tajà mo dágbére ń ṣe àwọn ní bàbá wọn ti dé ọmọ rẹ ti dé òun ní ọmọ wa ní ọjà tá a yé fi ń pẹ̀ kò ní jábọ̀
ọjà tí àwọn abiyamọ gidi tó fi ń pọ̀ ẹ́ kò wà ní jábọ̀. Ọjà yẹn yóò máa lè sí i. Kò wà ní wàhálà nílẹ̀ lọ́wọ́. Lórí gbogbo ìjọ tó wá dálẹ̀ pátá, ò ní kábàámọ̀ lórí. Wọ́n kò ké lọ ní ọ̀ọ́nì rẹ̀ lẹ̀ o. Àwa mo kí yín, mo kí yín, mo kí yín o. Iyì tẹ́ ń fún wa. Ojú ó gbẹgbẹgbẹ̀rún nǹkan lọ o. Àdúpẹ́ lọ́dọ̀ náà kẹ́ńtọ́ rẹ tẹ̀ mọ́ rẹ. Ọ̀dọ̀ ẹ̀ bá mi ké ìsájà torí owó tánná pẹ̀lú àwọn tó wà ní ìyá nílẹ̀ ní fọwọ́ ránṣẹ́ owó tí owó dàbí nǹkan ni mọ́gàjì yìí kélébé bí òní ó sọ̀rọ̀ fún yín ó lé ẹja parí oṣù ó ní ìparí oṣù tẹ́ ẹ̀ bá dé tí ló rí fún yín ọ̀gá mi gbogbo ẹni mo ń wò lórí láìpẹ́ mi àwùjọ tó fún yín ládìsíkì náà kò ní gbà lọ́wọ́ tó fún yín lápọ̀lé náà kò ní gbà lọ́wọ́ tó fún yín ní kíkà káàkiri ìgbà tẹ́ ń jó ní Amẹ́ríkà èmi náà bá yín jó lẹ́yìn gbàgbádá lẹ́yìn kó àwọn ẹ̀bà yìí lẹ́yìn kó lẹ́yìn èmi náà jó iyì ní òní bàjẹ́ obìnrin tó wá pàdé yín níjọ́ kẹsàn kalẹ̀ láìpẹ́ ní gbogbo gbogbo àwọn ìyá yẹn ló kí bó ṣe tì mọ́ yín ó lórí lọ mi ẹni yìí ni o ọmọ dáadáa ni o Ọlọ́run náà ní bàjẹ́ gbogbo tẹ́ ẹ fẹ́ lágbára náà ló máa ṣe fún yín ó sì kú o lágbára náà ló máa ṣe fún yín. Ẹ ṣé o. Ẹ káàbọ̀ sá. Àti káàbọ̀ máa ń sọ. Ẹ̀dẹ̀ wá ní àwọn ọdún méjì ẹ̀. Ọdún méjì. Oṣù méjì ni. Oṣù méjì ni. Gbogbo orí ọdẹ kó pọ̀ látọ̀ àmọ́ ní lọ́wọ́ náà. Ẹ̀rí fọmọ ṣiṣẹ́ ìlú. Ní fàyà ṣiṣẹ́ ìlú. Ní fi ẹ̀mí ṣiṣẹ́ ìlú. Gbogbo àwa tẹ́ kójọ ẹ̀ lágbára Ọlọ́run. Bá a ṣe ń gòkè sí àmà gòkè sí ní dábọ́ lágbára gbèsè torí fún kíni ní àdúgbò wa lèsì kan ṣẹlẹ̀ wọ́n bá lọ wọ́n dé wọ́n ní wọ́n wá bá mi ní ìyá àdúgbò mi ní sá wọ́n ní bá fi Oríyọmí ṣe máa ń ṣe lóòótọ́ àwọn ìṣẹ̀kùn níbi pé àwọn lọ sí pé wọ́n tẹ̀lé bóyá ibi ni mo wà nílé rárá ọ̀tán náà wọ́n ní wọ́n kó kéèsì kan wá bẹ́ẹ̀ wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe bá wọ́n ní níta ló ṣe wọ́n ní báàṣì wọ́n ló dẹ̀ ṣe dá àwọn lọ́rùn ó tẹ́ àwọn lọ́rùn jẹ́rìí àwọn yẹn tó gbàdúrà fún yín gbogbo àdúrà tó gbà lọ́dọ̀ yẹn á mọ ilé ẹ ṣe ẹkú ìtọ́jú lọ ẹ káàbọ̀ ẹ tí wàá ṣe ìkọ̀kan sí ẹ sẹ́ndì owó látọ̀ mi ẹ rántí àwọn àmọ́ àbí o ẹ rántí wa ẹ bọ́ mọ ọ̀rẹ́ la jẹ́ ẹ wá ní kọ́ńtù lábẹ́jà kọ́fídà mọ́ àwa ti wá ń kọ́ bí ọdún méjì ló ṣe lára èmi níwájú olúọba tá a lọ ṣe wá ní àti ẹnu iṣẹ́ gan ẹ máa lọ rẹ ẹ máa bọ èrò ṣe ti dé báyìí ẹ bá dà ẹ ti tọ́ látà lọ. yọrí yọrí ẹ lọ sí mo ní mọ́tò ní mo ní kò sí gbogbo mo sọ pé yọrí yọrí ṣe kí ni ilé epo yín kọ́ mo ní ọ̀gá owó ètí nǹkan tán ni tí mo sọ fún ọ ní mo ń bàdà wá bá ọ. Èmi ò lówó lẹ́kọ̀ọ́. Ìyá ìfúnpáyà fún un lọ. Ọ̀sẹ̀ aláwọ̀ àìkọ́tọ́ ni àbá ti kọ́tọ́ ní ìsìnkú mo níbi tí ń lọ kò sí jẹ́ wọ́n tètè kọ́tọ́ àbá ti lọ mọ́ ìpé kó mẹ́rin mo ní ká ẹ má bìí pa ìlú wa ládùúgbò. Kò sí jẹ́ ìdáwọlé tí o ẹgbẹ́ bá mi ké ẹ bá mi ké aleluya mẹ́ta o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv
Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.